àṣàwọn ọba aládé kan tún ń bẹ nílẹ̀ Yorùbá. ilẹ̀ Káàárọ̀ Àjíbí, ilẹ̀ Káàárọ̀ Òjíire o, ilẹ̀ Òòtù, nílẹ̀ Odùduwà, ní tẹ́rítì ibi tójúmọ́ rẹ ti máa jákèjádò gbogbo àgbáyé pátápátá. ayẹyẹ ọdún kejì tí bàbá wa Ṣàngó Olúkòso Àyàrá ná, iná lójú iná lẹ́nu ọkọ ya, wọ́n padà wá ṣọ̀dí rẹ̀ tí mo fi pe kábíyèsí Oníṣàárẹ̀ of Ìjẹ̀nà Kingdom, tí mo fi pe bàbá ní Ṣàngó, wọ́n padà wá ṣọ̀dí rẹ̀ fún yín. ṣẹ́ẹ̀sì gbàgbé pé wọ́n máa ń sọ nínú ọ̀pọ̀lọpọ̀ ètò mi lórí àwọn lọ́balọ́ba, ládéládé àti lóyèlóyè nílẹ̀ Yorùbá pé bá a ṣe rílù ìṣẹ̀ṣe iná ńlá ṣe rílù àṣẹ̀ṣẹ̀ṣe. ìlú ìṣẹ̀ṣe ń bẹ, ìlú àṣẹ̀ṣẹ̀ṣe náà ṣì wà. bá a ṣe rílù ìṣẹ̀ǹbáyé náà ńlá rílù ìgbàlódé o. àwọn ìlú àtijọ́ kan ń bẹ nílẹ̀ Yorùbá. ìlú àwọn onílẹ̀, ìlú àwọn ancestors, àwọn onílẹ̀, ìlú táwọn akọni ńlá ti jáde wá sórílẹ̀ alààyè, táwọn alágbára ńlá kan sì wọlé sí. àwọn ìlú alágbára. His Royal Majesty Ọba Tajudeen Adigun Ogunbiyi One, Oníṣàárẹ̀ of Ìjẹ̀nà Yewa Kingdom. àwọn ni wọ́n ń ṣayẹyẹ ọdún kejì wọn o lórí àpèrè àwọn baba ńlá wọn. àti ṣíṣí ọjà ńlá ti ìgbàlódé, ọjà ńlá ìgbàlódé tá a mọ̀ sí ultramodern Oníṣàárẹ̀ of Ìjẹ̀nà Yewa Palace. èyí gan ni àwáyé lọ́jọ́ sátidé tí ń bọ̀ yìí, lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 10 oṣù kínní ọdún 2026. ní dédé aago 12 ní ó bẹ̀rẹ̀ o, 12 ọ̀sán ni kì í ṣe tòru o. èyí láàfin Oníṣàárẹ̀ of Ìjẹ̀nà, Ìjẹ̀nà ti Yewa ní o. láàfin bàbá wa gangan, wọ́n pè ní private palace, Ìjẹ̀nà Yewa Kingdom. ẹ dákun ẹjẹ ìrìmú mi náà, wọ́n ṣe ń padà bọ̀. n ó dúró tán ní títí tí gbogbo ẹ̀ fi kásẹ̀ ńlẹ̀ lọ́jọ́ Sunday, ìyún lọ́jọ́ Àìkú. mo ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ lọ́balọ́ba wọn o. ṣe mọ̀ pé mo ní Ṣàngó, bó o ni wọ́n ṣe tán mọ́ Ṣàngó nílùú Ìjẹ̀nà, kábíyèsí gan ṣe wá jẹ́ sí Ṣàngó. mo pe kábíyèsí Ṣàngó, wọ́n ní bí ọ̀bá nídìí obìnrin kàyé dédé jẹ́ fún mọ́lú o, àfẹ̀yí tí ọba ṣanwó kọ. HSM Ọba Dr. Ṣàngó Tádé, mo jíṣẹ́ yín o, mo sì tún padà bọ̀.